Ilé ẹjọ́ pàṣẹ fún ọ̀dọ́ méjì tó tọ̀ sínú ìkòkò ọbẹ̀ láti san $300,000 owó ìtanràn. Àwọn ọ̀dọ́ méjì kan tó tọ̀ sí ìkòkò ọbẹ̀ ní ilé oúnjẹ hotspot ni wọ́n ti pa á láṣẹ fún báyìí wípé kí wọ́n san owó ìtanràn 2.2 million yuan ìyẹn $309,000 fún iléeṣẹ́ oúnjẹ méjì lórílẹ̀‐èdè China. Ìṣẹ̀lẹ̀ yìí mà wáyé ní oṣù kejì ọdún 2025 ní agbègbè Shanghai tó jẹ́ ibùdó ilé oúnjẹ hotspot chain Aidilao ló ti fa ọ̀pọ̀ awuyewuye báyìí tí ọ̀pọ̀ sì ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí àwọn ọ̀dọ́ náà tó jẹ́ ọmọ ọdún 17 tí wọ́n mà gbé fọ́nrán ìwà tí wọ́n mà hù náà sórí ayélujára. Kò sí ẹnikẹ́ni tó lè sọ bóyá ẹnikẹ́ni jẹ nínú ọbẹ̀ ọ̀hún, ṣùgbọ́n iléeṣẹ́ Aidilao ó ní àwọn mà ti ṣetán báyìí láti san owó fún àwọn ọ̀pọ̀ èèyàn tó máa jẹun ní ilé oúnjẹ náà ní ọjọ́ tíṣẹ̀lẹ̀ náà wáyé àti lẹ́yìn rẹ̀. Ní oṣù kẹta, iléeṣẹ́ Aidilao ó pàdánù owó tó ju 23 million yuan lọ lásìkò tí wọ́n ń san owó fún àwọn oníbàárà wọn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ní ọ̀sẹ̀ tó kọjá, ilé ẹjọ́ Shanghai ó mà ní wípé àwọn ọ̀dọ́ náà wọ́n má jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀, tí ilé ẹjọ́ sì ṣàpèjúwe ohun tí wọ́n mà ṣe gẹ́gẹ́ bí ìwà ìdójútini tí wọ́n sì ní ìwà ọ̀hún rèé ó da àlàáfíà ìlú láàmú. Bákan náà, ó ní ilé ẹjọ́ mà tó fẹ̀sùn kan àwọn òbí àwọn ọ̀dọ́ méjèèjì fún bí wọ́n ṣe kùnà láti ṣe ìtọ́sọ́nà àwọn ọ̀dọ́ náà ní ọ̀nà tó yẹ kí wọ́n san owó ní àpò ara wọn. Ilé ẹjọ́ tó fi kọ́rọ̀ wọn wípé èyíkéyìí owó tí iléeṣẹ́ Aidilao bá san fún àwọn oníbàárà rẹ̀ ó mà ló mà jẹ́ ìgbésẹ̀ tí iléeṣẹ́ náà fọwọ́ sí tí wọn kò sì lè ní kí àwọn ọ̀dọ́ náà kí wọ́n dá a padà. Iléeṣẹ́ Aidilao ó ti wá pinnu láti san owó fún àwọn oníbàárà tó mà lé ní 4,000 tó wá sí ilé oúnjẹ láàrin ọjọ́ 16 oṣù kejì ọjọ́ tí wọ́n tọ̀ sínú ọbẹ̀ àti ọjọ́ 8 oṣù kẹta tí wọ́n sì san owó náà ní ìlọ́po 10 iye owó tí àwọn oníbàárà wọn tí wọ́n san. Bákan náà, ó ní wọ́n mà tó pààrọ̀ gbogbo àwọn irinṣẹ́ tí wọ́n fi ń dáná pátá o. Aidilao ó ní ilé ìtajà oúnjẹ tó tó 1,000 kan káàkiri àgbáyé. Ọlọ́run ọba Elédùmarè kó má jẹ́ àjẹun tí ó hàn wá léèmọ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gòrí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná o, a dẹ̀ kú múra iṣẹ́ tòní. Àánú Ọlọ́run ọba rèé kò ní fi èmi àti yín lẹ̀ láṣẹ Èdùmàrè.